tún ti yá o ẹ fojú ló ń di ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ẹ̀yin ọmọ kóòtù òjíire mo tún kí wa níbikíbi tí a bá wà lénìí tí a ti ń wò wá inú mi dùn pé ibi báyìí ẹ ti mọ̀ pé ilé mi ni second home mi ní ọ̀dọ̀ bàbá mi tí mo wà yìí kò sí ìgbà kan àná ni mo ṣe sọ alẹ́ àná mo ṣe fún bàbá pé mo bọ̀ àyà wọn láàárọ̀ yìí alẹ́ àná mi ebi kì í ṣe ibi tí màá ṣe máa kì í ṣe ibi tí màá kì í ṣe ilé àbẹ̀bẹ̀ wọ̀ fún mi so mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run bá mi dá ẹ̀mí bàbá mi sí àwọn tí bá mi àwọn nǹkan tí mo rí ń ta bà mí lẹ́rù gan tí mo dẹ̀ máa bẹ̀ bá mi kan tẹ̀lé mi dọ́nà méjì níbẹ̀ yẹn nígbà tá a bá ṣe kìíní ìtàn torí bàbá ẹ lè mọ pò tọ́lọ́run fi yín sí tẹ́ ẹ bá mọ̀ ó ṣe é ṣe kírù wáyé mọ́ láǹfààní àti lè súnmọ́ ẹ mọ́ àwa ló yẹ ká mọ̀ báwa ṣe mọ̀ pò tí bàbá wa wà yẹn kó tó di pé a bẹ̀rẹ̀ interview ẹ jẹ́ n kọ́kọ́ sọ fún bàbá mi èmi fẹ́ mọ̀ gbogbo yín lẹ ti mọ̀ bàbá tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí kí bàbá tún dárúkọ fún yín bá mi ẹ bá ń dárúkọ yín fáwọn. ẹ ṣé orúkọ tèmi ni Ifáyẹmí Ẹlẹ́bùìbọn Àràbà àwo Olú Ìṣẹ̀ṣe ìlú Òṣogbo. ẹ ṣé bá mi ojú ò ní tì yín bá mi o nǹkan máa ń dàrú nílẹ̀ Yorùbá n tó ń dàrú yẹn màá dẹ̀ fi hàn yín sá Ọlọ́run dá ẹ̀yin kan tọ́lọ́run pọ́n yín lé tọ́lọ́run gbé yín ga nídìí ìṣẹ̀ṣe gbogbo ń tọ́lọ́run máa ń fún yàn láyé lọ́lọ́run ti fún yín kọ́lọ́run èyí tó kù tí mò ń bẹ̀ lọ ni kọ́lọ́run bá mi wá fún yín ní ẹ̀mí gígùn torí ẹ̀mí gígùn ní sànyà gbogbo ń tẹ́ ẹ ti fọwọ́ yín kó jọ yìí kẹ́ ẹ má wà lórí ìdùbúlẹ̀ àìsàn ló. Bá mi ẹ̀rù ń bà mí nílẹ̀ Yorùbá báyìí nǹkan ti yíwọ́ tán pátápátá ẹ wo dìwé tán gbà gbé àwọn èèyàn wa ń sìn ẹ wo dìwé tí àwọn Fúlàní fi ń pariwo pé àwọn ń bọ̀ ariwo kéékèèké ni wọ́n ń pa fún àwọn ìlú tí wọ́n ń lọ yẹn tí wọ́n sì ń lọ bẹ́ẹ̀ náà wọ́n ti wá ń pariwo ńlá fún ìlú tiwa yìí pé ilẹ̀ Yorùbá lọ́kàn ilẹ̀ Yorùbá lọ́kàn síbẹ̀síbẹ̀ náà ìmọ̀ àwa Yorùbá ọ̀hún náà ò tún ṣọ̀kan àwa náà tó ti pín yẹ́lẹyẹ̀lẹ bá mi kí lè rò pé mò ń rò wípé èyí tẹ́ jẹ́ bàbá wa yìí ọgbọ́n wo lẹ́ bá wa dá nípa ká ẹ kóra yín jọ bàbá ẹ bá wa ṣe tutù tó ń bẹ́ńlẹ̀ ti kọjá tí a lè máa wòran àsìkò tán dápá wọn ń bọ̀ nílẹ̀ Yorùbá immediately after àwẹ̀ náà làwọn ń bọ̀ so any moment láti gba àwẹ̀ yẹn any moment náà lè wà wọ́n lè wà lásìkò ọdún wọ́n lè wà before ọdún bá mi kí lè rò pa á lè ṣe tó lè dẹ́kun ọ̀rọ̀ wàhálà àwọn Fúlàní náà. ẹ ṣé wọ́n ní ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ ogun àwítẹ́lẹ̀ ni ogun nígbà tí wọ́n ti ń tẹgun nígbà tí wọ́n ti ń ṣe gbogbo ìpòrógan tí wọ́n ń ṣe káàkiri ìpínlẹ̀ míì ló ti yẹ kí àwa ìpínlẹ̀ tí ó kàn ká mójútó ká máa múra
torí pé wọ́n ní odò tí ò bá déni lárànṣẹ̀ tí bá ń gbé ní lọ ó yẹ kéèyàn ó fura. bá mi ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ mọ̀ ṣe rí àwọn ọmọ Yorùbá aránṣẹ́ ní ọrùn ẹsẹ̀ báyìí odò tí ò dé tí ò mú wá dé ọrùn ẹsẹ̀ tó wá gbé èèyàn lọ tó wá gbé èèyàn lọ tí bá mi sọ nìyẹn mo fẹ́ kí Yorùbá yẹn yé yín ni o odò tí ò mú yàn dé ọrùn ẹsẹ̀ tó wá gbé èèyàn lọ tí kò yẹ ká fura bá mi ẹ máa sọ̀rọ̀ yín lọ. bó ṣe rí gẹ́lẹ́ nu pé odò tí ò bá déni lárànṣẹ̀ tí bá ń gbé èèyàn lọ èèyàn gbọ́dọ̀ fura. àṣẹ rí ìṣòro tá a ní nílẹ̀ Yorùbá ìṣòro ẹ̀sìn ìṣòro àṣà òkèèrè ẹ̀sìn òkèèrè òun ni ò jẹ́ kí mọ̀ wá ó jọ. ó ní ò jẹ́ mọ̀ wá ó jọ. àwọn kan lè mọ̀ pé ègún tí wọ́n gún gbà kan ni èpè tí wọ́n ṣẹ́ ń gbà kan ni ègún ti lọ bí ègún ti wà. àwọn ẹ̀sìn méjèèjì tó ti òkèèrè wá kò jẹ́ ṣé wàá rí ẹ̀sìn gangan wọ́n dúró ń du ọkàn mú wa lẹ́rù ni. kì í ṣe pé ẹ̀sìn yẹn gangan ni dìmídìmí tó wà lẹ́sẹ̀ tí wọ́n náà. torí kí wọ́n lè dominate wa kílẹ̀ Yorùbá kó lè di ilẹ̀ Lárúbáwá ní gbogbo àfojúsùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò kíyèsí. ẹ máa ti fi kan wò àṣà wa èdè wa tẹ bá wo ẹlòmíín ní ìsìn tẹ bá béèrè pé kí ni orúkọ rẹ yóò ní Abdul Karim Rahman sórúkọ Yorùbá wà ń bẹ. tẹ bá bi ẹlòmíín léèrè ani Salawudeen Muideen. ẹni tí a bá ti gba èdè rẹ̀ tá a bá ti gba àṣà rẹ̀ tá a ti gba àti sọdẹrú. ó ti dẹrú pátápátá. ó ti dẹrú. kò sì yé àwọn èèyàn wa a kàn ń rò pé mùkúlùmù kẹ́ńkẹ́ à ń jó sí à ń ṣẹ̀sìn à ń ṣe tọlọ́run làárò páǹsì wọn mọ̀ pé jíjó yàkáwò ni gbàǹlà sígi ṣáìṣáìṣáì. jíjó yàkáwò ni. jíjó yàkáwò ni ìyẹn ló fà á tó fi jẹ́ pé ó ṣòro púpọ̀. àwọn bẹ́ẹ̀ a ti ń wí àwọn tó jẹ lógún tí ń dùn wípé sáwà máa wòran wọ́n wà tí à ń pera wa pé ẹ mọ̀mọ̀ dákẹ́ àwọn tí ó fẹ́ pé bẹ́ẹ̀ bá wí tẹ́ ẹ bá fọ̀ ọkàn wọn ò ní dá yín lóhùn. wọn ò ní dáhùn. wọn ò ní dáhùn. tẹ́ ẹ bá jọ gbìmọ̀ míì báyìí pé kíní là á ṣe lónìí o kìnì kan tẹ́ ẹ bá ti kó ń bẹ̀ tán nísìnyí. ó ti tán. ti parí. bá mi abẹ́ ẹ wò ó sìn ṣe rí ẹ̀rù ń bà mí torí pé a ti fún wọn ní ọ̀nà àtẹ̀gùn ẹ̀yin Yorùbá ẹ má bínú o a fún wọn lọ́nà àtẹ̀gùn in the sense pé a ti gba àwọn ọmọ ìyá tiwa kan náà láàyè tí a gbà wọ́n láàyè láti tà wá sí oko ẹrú yẹn gangan. ẹ wo ìlú wa ẹ wo àwọn ìlú ẹ wo Ìlọrin bàbá ẹ wo Ìwó ọ̀nà méjèèjì náà ní gúlégúlé àwọn Fúlàní yìí ti ń pọ̀ láti fèsì wa wọ́n ti wá ra àwọn ọmọ ìyá wa kan mọ́ra àwọn ọmọ wa sọ èdè Yorùbá wọ́n máa fi bà ìṣe Yorùbá jẹ́. now bá mi question tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín ni ẹ dákun torí Ọlọ́run ìlú Ìlọrin ṣé Àfọ̀njá ló ní Ìlọrin ni àbí Fúlàní bàbá mi. ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílọrin ó da omi tútù síyàn lọ́kàn. nínú ẹsẹ̀ Ẹ̀fà Ọ̀kànrànwòrì ó ní àwọn Fúlàní ni wọ́n fẹ́ gbógun ja Ìlọrin tí wọ́n sì ní kí àwọn ará Ìlọrin ó múra o kí wọ́n má ṣe lè gba ìlú mọ́ wọn lọ́wọ́ o. tí wọ́n sì fi gbogbo ẹ̀ ṣe àfàlà tó fi jẹ́ pé wọ́n fi rárí wọ àárín wọn. òun la wá fàfà tí òjò fà mọ́yìn. yìí máa ń dùnyàn púpọ̀ tí a bá ti rírú nǹkan bẹ́ẹ̀ gbogbo àṣà Yorùbá ló wà ńlọrin èdè tẹ́ ń sọ ńlọrin èdè Yorùbá ni ṣùgbọ́n ṣe ni wọ́n mọ̀ọ́mọ̀
fẹ́ sọ wípé ibi yìí o ìsìlẹ̀ yìí o tẹ́ bá tún wo gbogbo àwọn oríko káàkiri ní tó súnmọ́ Ìlọrin èdè Yorùbá ni wọ́n ń sọ àṣà Yorùbá àwọn olóòṣà wà ń bẹ àìlégún wà ń bẹ ṣùgbọ́n wọ́n sàsọ pé Ìlọrin yìí o àwọn ò fẹ́ nǹkan kan wọn ẹbẹ bí wọ́n ṣe ń lọ kógun bá ìyá ọlọ́sùn lé tẹ́ ń lọ rèé sọná sílé tẹ́ ń pé àwọn mẹ́ńtọ́ sọná síbẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run sì ń wò ṣùgbọ́n wọ́n ní ilẹ̀ òpó síkà oríire ò ti bàjẹ́ tó fi yẹ pé kí Yorùbá kọ́ mọ́ ṣàfihàn tá a bá pé Ọlọ́run ó dájọ́ ẹ fi gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ náà kọ́lọ́run tó dájọ́ ńkọ́ nǹkan ẹ̀mí ò ti sùn. bẹ́ẹ̀ ni. Ok bàbá àwọn tán lè máa para wọn bọ́n ṣe ń para wọn yẹn kí ni ó ní wọn lára láti pa àjẹ́? wọn kò lè ní wọn lára o kò lè ní wọn lára. ẹ̀mí tí wọ́n gan ò ní mínì sí wọn. òní kò ní túmọ̀ kò lè ní wọn lára. Ọlọ́run ó mà di ọwọ́ rẹ o Ọlọ́run ó mà dọwọ́ rẹ Ọlọ́run gbogbo ọ̀nà tí bá mi kí lè wá. ṣe rí àwọn ọba wa níṣẹ́ láti ṣe. àwọn ọba wa níṣẹ́ láti ṣe. ojúṣe àwọn ọba wa gangan ni gbogbo orú nǹkan wọ̀nyí ní ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ni wọ́n ti ní ogun ọ̀jàlú kìí ṣògbómọ̀ṣọ́ nìkan ló ní ogun ọ̀jàlú wọ́n ti níbi tí wọ́n dá sẹ́ bí wọ́n ti tẹ ìlú kọ̀ọ̀kan dó yẹn ti ṣe ibì kọ̀ọ̀kan tó gbẹ́jẹ́ pé kógun mọ́ wọ̀lú. ní Ṣakí bàbá mi ẹran tí gbà lọ Ṣakí wọ́n sọ orú nǹkan tẹ́ ń sọ fún mi. bó ṣe gbogbo ìlú kọ̀ọ̀kan kí wọ́n wá ṣe àmójútó ohun tá à ń wíhùn ibi tí wọn ò bá gbé mọ ojú kínní mọ kan wà kò sílùú tí wọn ò ṣe ogun ọ̀jàlú sí. kò sílùú tí wọn ṣe sí. gbogbo ilẹ̀ Yorùbá fẹ́ẹ́ rí èyí tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ ọkàn wa ó hàràǹtà ni tó fi jẹ́ pé bí ìgbà jẹ́ pé Ògbómọ̀ṣọ́ nìkan lógun ọ̀jàlú wà torí wọ́n pọ́n lé gan wọ́n sì ń tọ́jú ẹ̀. gbogbo ìlú àwọn ọ̀fi wa jẹ́ ìpèníjà fún gbogbo àwọn ọba tá a ní kí wọ́n pe àwọn alálẹ̀ kan pe àwọn èèyàn tí wọ́n mọ nǹkan bílẹ̀ kọ̀ọ̀kan ṣe ń bológun ọ̀jàlú wà tí ọba sí kí wọ́n rí síbẹ̀ tí wọ́n bá ti gé sí gbogbo ogun ọ̀jàlú yìí sílùú kọ̀ọ̀kan tán kí wọ́n máa wá gbáradì tó ọba bá mi wí máa bá ọ wí tó ọba bá mi jà máa bá ọ jà àìfọ̀rọ̀jà ṣeré àìfọ̀rọ̀jà wẹ̀wà tí wọ́n bá pé èèyàn kan lóun ọbọ̀ ọ̀jà rẹ̀ àárí ní í ṣe. Olúwa rẹ ti kú yẹn. bó ṣe rí nù. Bá mi ẹ dákun ṣe mọ̀ pé ẹ̀yin oníṣẹ̀ṣe náà lẹ mọ ọwọ́ àwọn bàbá wa ọba yìí bá mi ẹ dákun torí Ọlọ́run gẹ́gẹ́ bí ipò tọ́lọ́run kà yín sí bàbá mo mọ̀ pé tá a bá mú irú yín méjì mẹ́ta láti lọ sí ọ̀dọ̀ àwọn ọba àṣàǹbáyé tí ń bẹ ńlẹ̀ Yorùbá bá mi ṣe rò pé kíní yìí ò ní yàtọ̀ ni tá a bá jẹ́ pé orí íńtánẹ́ẹ̀tì báyìí nìkan náà ti ń gbọ́ wọn ò ní kà á kún. a ṣiṣẹ́ lórí rẹ̀ rí ó ṣe pàtàkì kí a má ti ìgbà tí ogun bá dé ká ṣẹ̀ṣẹ̀ máa lọ́rọ̀ àìtójú ogun lọ́rọ̀ nígbà tí nǹkan bá ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ojúṣe àwọn ọba ni pé kán máa dáàbò bo gbogbo ológun ò ṣe ní jàlúmi yìí kán máa dífá ọrọ̀ ọ̀run kán máa dífá ìtàdógún kán máa dífá ọdún kógun mọ́ jàlú yìí kógun mọ́ wọlẹ̀ yìí gbogbo ohun tí wọ́n gbọ́dọ̀ máa ṣe mọ́ àdúrà ojúṣe gbogbo àwọn ọba ni ibi tí ọ̀gbà gbé ti sí ogun ọ̀jàlú àbí tí wọn ò mọ ibi tó wà mọ́ kí wọ́n ṣe mí síbẹ̀ n tá a fi lè ṣẹ́gun wọn nù kí gbogbo wọn wá sọ fún gbogbo àwọn tó bá wá ní nǹkan ìjàgbara kí wọ́n má túra lẹ̀ olúkálùkù nínú ẹ má jẹ́ àdúró sí pé torí pé ẹ̀ǹgbà tán bá tó bẹ̀yàn kí kálukú ó máa ṣe ọ̀wọ̀ kí wọ́n ó ṣe bí èèyàn lè gbé kó ṣe bí èèyàn lájàbò kó ṣe. báyìí gbogbo ògùn yẹn sì tún wà nísìn. ó gbogbo ẹ̀ lọ́wọ́ ọ̀wọ̀ ń bẹ tọ́wọ́ fi máa jẹ́ fún yàn téèyàn ń ṣe kò ń gẹ́ bí ègbé ń bẹ àjàbò wà bẹ́ẹ̀ ni àfẹ́ rí gbogbo ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àwọn ọdẹ wà lọ́wọ́ àwọn babaláwo tó gbójú ó wà kí kálukú ó tọ́jú rẹ̀ kì í ṣàwọn èèyàn ńláńlá nìkan ni wọ́n máa ṣe é fún gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan náà tó bá ti fẹ́ dáàbò bò báyìí kí kálukú máa ṣe é nígbà náà la tó lè gbáradì. ìgbà náà la tó lè gbáradì.
ẹ kú déédéé wòyí gbogbo yín níbikíbi tẹ́ ẹ bá ti wò mí nílé lóko lódò nílé àti lẹ́yìn odi. Mo kí yín káàbọ̀, mo kí yín kú ojúmọ́, mo kí yín káalẹ́. Táíwò Ìbíkúnlé lorúkọ mi. Kí la tún gbé wá fún yín lénìí? Ìgbẹ́jọ́ conflict resolution lórí Shokoti TV lórí YouTube. Ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ni. Lọ́jọ́ sátidé ní agogo 4 la máa jù lóòrèkóòrè fún yín. Ìgbẹ́jọ́ kíni? Ìgbẹ́jọ́ bá ṣe bẹ̀rẹ̀ sí í là wá lọ́yẹ, tá a bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó dúdú, gbogbo nǹkan tí a fẹ́ tàn mọ́lẹ̀ sí, orí ìgbẹ́jọ́ ló ti máa wá. Àwọn òṣèré jàǹkànjàǹkàn òun náà la máa gbé wá sórí ìgbẹ́jọ́. Mo dẹ̀ lérò pé gbogbo yín pátápátá lẹ máa rí ẹ̀kọ́ kan àbí méjì kan nínú ẹ̀. Mo wá bẹ̀ yín o, ẹ kọ́kọ́ lọ bá wa subscribe sórí Shokoti TV báyìí torí ìgbẹ́jọ́ ti wà lórí ẹ̀ báyìí o, tá a máa kọ́kọ́ gbádùn lọ́jọ́ tòní. Láago 4 ìní ó ti wà ń bẹ̀ bá ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ subscribe, ẹ bá wa share, kẹ̀dẹ̀ bá wa comment síbẹ̀. Nǹkan tẹ́ ẹ bá tún wá lérò pé lórí ìgbẹ́jọ́ nǹkan báyìí láti fẹ́ kẹ́ bá wa treat, ẹ̀yẹ bá wa jù sí orí Facebook wa tàbí kẹ́ bá wa jù lórí WhatsApp number wa, kẹ́ bá wa jù síbẹ̀. A dẹ̀ máa mú iṣẹ́ ṣe lórí ẹ̀. Ẹ ṣeun gangan. Ìgbẹ́jọ́ òun náà ni ètò. Ẹ káàbọ̀. Bámi ìyẹn ìní ẹlẹ́kejì rèé. Mo mọ̀ pé lórí ọ̀rọ̀ Ọ̀yọ́, mo mọ̀ pé ọ̀rọ̀ ta bá yín lórí ẹ̀, ṣùgbọ́n èèyàn ò ní sọ pé nítorí pọ́rọ̀ ta bá wọn látọ̀dọ̀ àwọn ọmọ wọn kéèyàn yín wọn náà. Bámi ìgbésẹ̀ wo lẹ́ẹ̀bà wa gbé igi ó fi jẹ́ pé rògbòdìyàn ti ń bẹ láàrin àwọn ọba yìí yóò ṣe mọ̀ pé tí kò bá sí rògbòdìyàn ń sìn, tó bá jẹ́ pé ọba mìtì dáadáa bó sì yẹ kí wọ́n mìtì. Bámi tẹ́yìn bíi 4 bá kóra yín lọ sípàdé àwọn lọ́balọ́ba tẹ́ ló bá wọn sọ̀rọ̀ rẹ̀, àwọn náà mọ̀ bí wọ́n sì gbègbè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọba everyday ni wọ́n ó dì fa ní for example àwọn èèyàn kan, àwọn ọba kan wà tí mo súnmọ́ dáadáa bẹ́ẹ̀. Láàárọ̀ wọ́n ó dì fa, wọ́n ó ṣe ètùtù tí Ifá bá ní kí wọ́n ṣe. So mo tó ti súnmọ́ àwọn alágbára. Ìgbà kan wà tí mo close mọ́ Ààrẹ Gani Adams. Ọlọ́run Lédùmarè ń bọ̀, wọ́n máa ń dífá bí ẹ̀mẹ́ta lọ́jọ́ mi. So tó dẹ̀ mú kí nǹkan túbà kó tùsẹ̀ tó jẹ́ pé ogun ò lọ sí ibi tó yẹ kó lọ mọ́. But ẹ ti sọ pàtàkì ibẹ̀ pé àwọn ọba wa àwọn ni wọ́n ń fi ọ̀pọ̀lọpọ̀ ìyà jẹ wá, ṣùgbọ́n àwọn náà ń fi jẹra wọn náà o. Torí last year odidi ọba alẹ̀ Yorùbá 3 ní ayé mọ̀pá o. Ìdè ìgbọ́rú ẹ̀rí láyé mi pé ọba tó wọ̀ pè bí tó inú pè bí bámi ẹ dákun torí Ọlọ́run, kí ni ẹ máa ń ṣe fáwọn ọba nínú pè bí náà? Kí lẹ máa ń ṣe fáwọn ọba nínú pè bí? Ṣé ẹni tá à ń máa ń sọ náà nù pé inú pè bí tàbí lòfì tọ́ba bá wọbẹ̀, ọba ó gba ìdánilẹ́kọ̀ọ́ tí ó ní kì í fi ṣe dandan pé ẹni tí ó jọba bóyá ó ti gbé láàfin. Àwọn tí ó kọ́ ní ẹ̀kọ́ ìtàn wọ́n ti wà ń bẹ̀, àwọn òpìtàn, àwọn arọ́kin. Oníjọ́ tí wọ́n wà dá lẹ́kọ̀ọ́, ntọ́tẹlẹ̀ ní o, okùn ntọ́tẹlẹ̀ lónìí, wọ́n tún mú láti rántí bá nígbà bàbá ilé ìjẹ lọ́kàn ilé nígbà ilé ìjẹ lọ́wọ́ kan tọ̀dọ̀ yín báyìí. Gbogbo wọn dánilẹ́kọ̀ọ́ rẹ̀. Nígbà bá gbà dánilẹ́kọ̀ọ́, ó kì í gbogbo àwọn ọba tó ti lọ ọba ọmọ gbogbo àkóró àkòdì tí ń bẹ nínú ààfin. Yàrá bíi ẹ̀yìn là á fi wọ ọbẹ̀ o, yàrá bíi adélọ́wà ń bẹ o, yàrá bíi Ṣàngó ni o, yàrá bíi ilé àṣẹ ni o, àṣẹ lọ́wà ń bí o. Gbogbo ẹ̀ ni wọ́n fi hàn ọba. Ó tún wá kan ìrónilágbára. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ró ọba ìrónitẹ́ nǹkan mí ń bẹ lára ọba. Téèyàn bá perí ọba lásán orí ọmọ fẹ́ǹtìn. Téèyàn bá ní ìrónilágbára tó ẹ bá dárúkọ ẹ̀ lásán orí ọmọ fẹ́ǹtìn. Níbi tó ẹni tó bá gba gbogbo òyìn níjọba bá dára rẹ̀ gan yóò náà mọ̀ pé òun ti kú òní èèyàn lásán, pé òun ti kú òléèyàn lásán. Àwọn nǹkan tí ó sì máa ṣe lójoojúmọ́ bí Aláàfin ti tó tí Ọ̀yọ́ nípọn tó gbòòrò tóun
tọba ń tí ń gbà àwọn ìyá kan wà tó jẹ́ pé Aláàfin ó dọ̀bálẹ̀ fún wọn ni wọ́n ń bẹ nínú ààfin tí wọ́n gbà dọ̀bálẹ̀ rẹ̀ torí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ilé ààfin wọn yìí jẹ́ kí àwọn tó wà ń bẹ̀ kó kú tí ọba míì bá dé kí wọ́n lè bá a máa fi ọ̀nà hàn pápá àwọn obìnrin gbogbo obìnrin tó bá dé tọba bá dé bá ń bẹ̀ ó ti do obìnrin rẹ̀ nu òní ọmọ tọ́jú wọn bí bá ń sì ṣe ń tọ́jú wọn ni wọ́n sì máa ṣe ègbè lẹ́yìn rẹ̀ báwọn kan bá ti ń jẹ tí wọ́n ń tètè ń kú tí òun bá débẹ̀ àwọn ni ó sì wá sọ fún pé n tí ń jẹ́ kí àwọn yìí ó tí wọ́n bí wọ́n sì ti ń ṣe ó ti dá o bí wọ́n ti ń ṣe ó ti dá o oríṣiríṣi ni àìfi jẹ́ kí nǹkan ó parẹ́ gbogbo àwọn tó wà láàfin yẹn ó yẹ kí ìjọba local government wa ká máa mójútó ààfin kọ̀ọ̀kan yàtọ̀ sí pé owó tí ń fún ọba pé sálárì rẹ̀ nì ṣe ráwọn tó wà ń bẹ̀ tí wọn yìí kú ohun ó yẹ wọn ní nǹkan tí wọ́n máa ṣe fáwọn náà. kán lè máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́. kán lè máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí wọ́n sì lè dáàbò bo ẹni tó wà ń bẹ̀ tó ọba bá ti ṣóṣùn àwọn ni wọ́n máa mójútó gbogbo tọ́ba míì bá ṣẹ̀ṣẹ̀ dé àwọn ni wọ́n máa sọ fún un pé èyí ti rí ni o pé èyí ti rí ni o pé èyí ti rí gbogbo tí ń bẹ ní àkóró àkòdìun àwọn ni wọ́n fi hàn ẹni tí bẹ́ẹ̀ bá dáàfin mi ní ìsìn ẹ̀ tí ẹ̀ lè rákòrò kò sákòdì kò sí kinní kan ilé ọlọ́yẹ ní kinní tó sì jẹ́ pé ààfin a sacred place ni ibi ọ̀wọ̀ ibi ìyanu ní ààfin ní báwọn ti báwọn bàbá wa ṣe gbé kalẹ̀ táwọn ọba wa bá ń mú gbogbo àwọn nǹkan ogun ò ní wọ̀lú kó ká wọn mọ́ ogun ò ní wọ̀lú ká wọn mọ́ kí wọ́n bá ń ṣe gbogbo àwọn ètùtù àwọn alálẹ̀ yẹn táwọn gan tó náà tó dira rẹ̀ lámúrè kó wá di pé kó bá wá di ẹni tí wọ́n ń gbé ní òjòǹtò tí wọ́n bí ìfiwọ́lẹ̀ ni wọ́n dojú àṣà bolẹ̀ ni. Olúwa o. ọba yìí ṣe ẹni tí èèyàn rí fín ọba yìí ṣe ẹni tí èèyàn kàn déédéé wọ lọ́bọ̀ tẹ̀rẹ̀ wá máa bọ̀ kán gbá ń pàkọ́ máa tẹ̀lé a lọ ta lolúwa rẹ̀. bá mi wá túmọ̀ sí pé àṣà tàbí kí n sọ pé ẹ̀sìn yẹn ń sìn àwọn ẹ̀sìn èmi ò ní yé pé bẹ́ẹ̀ pé ẹ̀sìn àjòjì. ẹ̀sìn àjòjì ní ẹ̀sìn ìgbàlódé. àwọn èèyàn lè bú mi jù bẹ́ẹ̀ lọ mi ò ní yé pé bẹ́ẹ̀ nítorí wípé méjèèjì dé bá ẹ̀sìn àtàṣà àti wọ́n mú wá bá wa ni bá a ṣe bá nù so àjòjì làwọn méjèèjì tán wà yẹn ó ní gbogbo wa náà ládẹ mọ orírun kọ̀ọ̀kan tí wọ́n ti ṣẹ̀ wá so mi ní ṣaláì máa wí bẹ́ẹ̀ now bí bó ṣe wá dà lénìí bó ṣe dà lénìí tí ẹ̀yin ọba nígbà kan wà tó jẹ́ pé ìgbà tá à ń ṣe Yorùbá nation yẹn àwọn èèyàn máa ṣépè láwọn ọba àwọn máa bú àwọn ọba máa sọ pé àná ẹ mọ́ bá àwọn ọba mọ́ ẹ mọ́ sì kìíní kan mọ́ síbẹ̀síbẹ̀ kan náà síbẹ̀síbẹ̀ ok bàbá mi ẹ jẹ́ kí n sọ báyìí àwọn ọba kan wà sí tó jẹ́ pé Fúlàní níyàwó wọn ṣé ọmọ Fúlàní ò ní jọba lọ́la nígbà táwọn bá rí bí àgbáre. bẹ́ẹ̀ni. bá mi kí la lè ṣe sírú àwọn yẹn. àìbìkítà ni kò lọ̀rọ̀ sí èèyàn nírú ẹni bẹ́ẹ̀ torí pé nǹkan tó jọba lé lórí nǹkan Yorùbá ni àwọn tá a sì pè ń Fúlàní yìí àwọn yìí náà bó ṣe ti àṣà yìí ni à ń lọ̀tá wa bó ṣe tòṣèlú ni à ń ní ọ̀tá wa. ṣé irú ìyá wa máa fi ọmọ ẹran sábẹ́ kó máa gbé kinní jó. bá mi ẹ jẹ́ kí n mo rí nǹkan kan pàtàkì nínú tẹ́ sọ́sìn pé àti lórí àṣà àti orírí òṣèlú ẹ wo nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta ilé iṣẹ́ tí wọ́n ti ń kọ́ àwọn oríṣiríṣi nǹkan bíi ilé iṣẹ́ ti sójà ni o ilé iṣẹ́ tàwọn navy ni o ilé tàwọn air force ni o kò sí kankan ní south tẹ́lẹ̀ east ní north ló wà now Ọbásanjọ́ ti dáwọ́lé gbogbo ẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed ti dáwọ́lé gbogbo ẹ̀ ńsìn wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ sí south ọkẹyọ kan wọ́n wá nínú nǹkan tí mo kà nínú ìpàdé táwọn ọmọ àárẹ̀wáṣẹ àwọn youth àárẹ̀wáṣẹ wọ́n ní pé
tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ti lè wọlé ẹ̀kejì yóò tún ṣe NDA sí South bá mi nígbà tí àwọn nǹkan tá à ń ṣe yìí àpá tí wọn tó wà ń bẹ̀rẹ̀ bá mi sọ yẹ kó dìjà ni. ara ń tà ń wí nù. àwa Yorùbá wà mọ́ àní mọ́ ó náà ni àwọn bàbá wa àgbàlagbà ń sọ fún wa a kò ní yé wa ẹ wo ìpàdé ọ̀tẹ̀ tí wọ́n ń ṣe lójú wa ń sìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ń bájà yẹn o Aṣíwájú kan náà ń bájà o ìran Yorùbá náà ń bájà o ìran Yorùbá ni wọ́n yè pa anybody ní mọ̀lẹ́bí Aṣíwájú o látìgbà tí ọ̀rọ̀ àjínigbé àṣẹ nǹkan kan tó ti ń ṣẹlẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ mínísítà ni wọn ò tí ì dé wọn ṣé gbàtà sọ́jà wà ọlọ́pàá wà lẹ́yìn wọn bó wọn ti ṣàráyè débẹ̀ yẹn ṣùgbọ́n tí àwa náà fúnra ara wa ká mọ̀ kú ẹnu ká jẹ́ káwọn náà ọmọ tó jẹ́ ẹ̀tọ́ fún wọn àwọn gómìnà wa bàbá wọn ò gba owó ní every month owó security ní owó burúkú tí kì í ṣowó kékeré bá mi security ọ̀hún mo ti pariwo pé òkè ẹ wo àwọn kan wà tá à ń pè ní Àgbẹ̀kọ̀yà àwọn kan wà tí à ń pè ní ọlọ́dẹ àwọn kan wà tí à ń pè ní sọ̀lúdẹ̀rọ̀ bẹ́yẹn OPC wà gbogbo wọn yẹn instead kí gbogbo wa sì ká sì kóra wa jọ kí wọ́n máa protect wa owó tó yẹ kán máa san fún wọn táwọn ìyàwó àtọmọ tí wọ́n fi máa jáde tí wọ́n fi máa jẹun nígbà tí wọ́n bá jáde lọ gbìjà wa nínú igbó. owó ìrónilágbára kẹ́ ń kọ́ fún wọn wọn ò ní wọn ṣé àwọn náà wọn ibi tí wọ́n bá lọ náà wọ́n ti máa ṣiṣẹ́ owó tí ìyàwó àtọmọ wọn ò fi jẹun nílé. So àwọn gófúnà wa ntẹ́yìn náà fi ń ṣe ra yín lọ́pọ̀ o tó bá yá ń sìn gbogbo yín náà lẹ́ẹ̀ padà kúrò lórí ipò yẹn orí ipò yẹn tẹ́ ẹ wà ní ẹ fi ń kọ́ ọlọ́pàá kó sọ́jà tó bá yá ẹ̀yin náà padà dìtàn ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú àtijọ́ ni wọn ò ní nǹkan kan mọ́ lẹ́yìn báyìí sí tẹ́yìn wọn ti fẹ́ èyí tó wá dùn mí jù ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó máa ń padà tọrọ jẹ ni tọrọ ò ṣe nǹkan kan ọ̀fà wọn kankan lọ́wọ́ sókè táwọn náà lè o pé ìgbà tó wà lórí oyè ń ṣe dáadáa báyìí fún mi o so bá mi ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ bá mi advice àwọn ọba wa yẹn náà pé ọ̀nà tẹ́ fẹ́ kí wọ́n máa tọ̀ tí ó fi jọ́nà gígùn. ọ̀nà tí wọ́n lè tọ̀ olóko mọ bíi ṣúgbẹ́ta òrì ní ń pa kọ́rùn ẹ̀bẹ̀ owó tí wọ́n yà sọ́tọ̀ fún owó ààbò owó security tá à ń wí àmọ́ ibi tí wọ́n ń ná sí ibi tó sì yẹ kí wọ́n ná sí là ń sọ yìí tẹ́ ẹ bá pé ẹ̀ ń fẹ́ ààbò tẹ́ ẹ rí ó dìgbà tá a bá ń ronú tá à ń ronú bí ìran wa tá à ronú bí òyìnbó tá à ronú bí lárúbáwá ìgbà náà látò máa ṣèjọba ẹ̀tọ́ torí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣẹ àwọn gómìnà àbí tẹ̀ ń wí bí wọ́n ti ń ronú ìwé tí wọ́n kà ìní wọn ò ronú ẹnikẹ́ni tó bá jẹ́ ojúlówó Yorùbá tó máa àṣà tó mọ̀ ṣe tí ń bá ń ronú bí ìran Yorùbá yóò mú gbogbo àwọn kinní ìlọ́kùnkúndùn kò tí ì pọ̀ jù tí gọ́fúnà àbí state government tán bá ń ya owó kan sọ́tọ̀ lóṣooṣù wípé àwọn ọlọ́dẹ ni o ìbọn ni wọ́n rà ni o gbogbo nǹkan àrónilágbára ogun wà o ogun ò sí o pé ẹ máa gba iye báyìí kán máa tó ìdè tẹ́mu kán máa jẹun kọ́kàn wọn balẹ̀ kò sí bí nǹkan bá dé gbàrà ní ìsìtẹ́ bá pé ó yẹ ẹsẹ̀sẹ̀ mọ́ tó àwọn àṣẹ ń sáré owó tí wọ́n fi ṣe ìrónilágbára kò sí nǹkan míì ń bẹ tó jẹ́ nǹkan ààbò tó jẹ́ pé tí wọ́n bá ṣírò gbogbo èròjà tí wọ́n fi ṣe nǹkan míì apá èèyàn mẹ́wàá ọ̀ka nǹkan míì. nítorí pé ó máa easy fún ìjọba láti ṣe. ó sì máa rọrùn fún ìjọba láti ṣe nígbà táwọn bá ṣe tí nǹkan ṣe àti táwọn ṣe wọn ò tiẹ̀ fi ojú ibẹ̀ wòran àti gọ́fíńmẹ̀ntì ni àtàwọn ọba wọn à fi ojú ibẹ̀ wòran wọn à ronú nípa tí wọ́n bá rò tí wọ́n bá mọ̀ kó ṣe pàtàkì gbogbo wọn ni ó máa ṣe nǹkan sí ọ̀nà táwọn wí nígbà tí ò tí ì sí àwọn ológun tó báyìí tí ò tí ì sọ ọlọ́pàá tó báyìí àwọn ọdẹ ìbílẹ̀ ni wọ́n ń ṣọdẹ tí wọ́n ń ṣọ́ ìlú kọ̀ọ̀kan ṣùgbọ́n
nígbà tó di páwọn ọlọ́pàá ń dé ni à ń fi oore sú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdẹ míì torí gbà tán bá rí ẹni míì tó ṣe àṣemáṣe lóògbó yóò lè níbi nǹkan tán bá yìnbọn wá ní bó lẹ ṣe mọ̀ pé ó lè ní torí pé òfin ti èbó ni pé téèyàn bá jalè báyìí kò tí ì dolè. bẹ́ẹ̀ni. ó dìgbà tí wọ́n bá wá wádìí wọ́n wá pé ó jalè nígbà náà ló tó jalè. bàbá ṣé Ṣàngó máa ń báyàn wádìí káàkiri bẹ́ẹ̀ ṣé Ṣàngó ti mẹ́ni tó jalè ṣé tí wọ́n bá rán síbẹ̀ kàn kí ọ̀nà tààrà ibi táwọn wínú tó pé òfin ti gbà lóde tẹ́ ẹ bá ró lè báyìí tó jà nǹkan báyìí tẹ́ ẹ yìnbọn sí àbí tẹ́ ẹ sì fà á ní kínní torí mi náà sọ́ọ́ derí ńgbà táwa kéke ilé wa ilé olúọdẹ ni wọ́n ní báwo lẹ ṣe mọ̀ pé lè. ara àṣà yìí náà nìyẹn tó dorí àṣà tó lórí kodò tó bá yẹ pé a bá ń ronú bíi tiwa tá a ronú bíi ti olóyè òyìnbó sọ pé kò tí ì dolè o pé ó dìgbà tí wọ́n bá mú lọ ilé ẹjọ́ beyond the nibble doubt. bí wọ́n bá sì fi on technical point lásán ni wọ́n fi filẹ̀ o. wọ́n fi filẹ̀ bí ẹlẹ́rìí gidi ọ̀bá sì wà tí wọn ò réèyàn wọ́n sọ ẹlòmíì sẹ́wọ̀n láì tí ọ̀bá sẹ́lẹ́rìí tí ó gbé lẹ́sẹ̀ pé lóòótọ́ ni téèyàn bá jalè ní ìsìn tí wọ́n bá jí nǹkan yàn tí wọ́n bá pé wọ́n fi Ṣàngó wá ẹlẹ́rìí mélòó ni Ṣàngó fẹ́ pè. kò ṣe ṣẹ̀rí ní Ṣàngó ní ìjẹ́lẹ́rìí. tí ó bá ti ibi tí Ṣàngó sì wà tí ẹni tó jalè bá wà láàrin 100 èèyàn kò sí tí ọwọ́ ẹni tó ṣe kínní ni ó mú yóò sì gbé sọ lẹ́ẹ̀bá kò ní nǹkan kan ò ní máa wà ó lórí. ti rí obìnrin tó gbé ọmọ pọ̀n sẹ́yìn tó jí owó ńgbà táwa wà kéékèèké tó ó gbé ọmọ pọ̀n wọ́n sì yọ ọmọ lẹ́yìn rẹ̀ ó gbé sọ́tọ̀ wọ́n sì mú obìnrin ó sì tú sí àárín gbogbo èèyàn báyìí tó sì gbowó sí láyà owó tó jí ó sì tún gbé sí láyà ọmọ sì wà nílẹ̀ ọmọ òkú. Olúwa o. ní Ṣàngó níbi ronú bí àṣà wa ṣe rí wọ́n ronú bí òyìnbó ló fà. ọ̀dà bá mi finally kí mi fẹ́ kíkí ní ìgbòdì ìmọ̀ràn wo lẹ́gbà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu not aṣíwájú àsìnà aṣíwájú àsì Yorùbá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tí wọ́n ti rí tí wọ́n ti jẹ wá lájẹrun lórílẹ̀‐èdè tán wá ń kóra wọn jọ tí àwọn ọ̀rẹ́ mi inú tó jẹ́ ọmọ Yorùbá náà tí ó sì jẹ́ pé àwọn ni wọ́n ń fọ̀nà ibi tí wọ́n gbà tí kò fi para wọn láì ṣàwà àwọn bá mi advice wo lẹ́ẹ̀ fún Aṣíwájú Bọ́lá Ahmed. tẹ́rí orí aṣíwájú ní ọmọ bá aṣíwájú ṣe orí rẹ̀ ni ò ní padà lẹ́yìn rẹ̀ torí pé ó ṣòro láti mọ ọ̀tá láàrin ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ ni wọ́n sì jẹ́ ọ̀tá tí wọ́n fojú hàn bí ọ̀rẹ́ níbi tó gbé jẹ́ pé a ní láti máa kún fún àdúrà pé Yorùbá pé àsìkò tí Yorùbá wà ń bẹ yìí kí àwa náà ò rí ọwọ́ gbogbo tí wọ́n ṣe fún wa gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tiwa tí wọ́n ti fi dùn wá kò yẹ lómìn aṣíwájú ọ̀dà ó pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n lè gbé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń ké. lẹ́yìn tó máa gbọ́ lẹ́nu ọmọ Yorùbá. kò yẹ kó rí bẹ́ẹ̀ Olódùmarè ọba ṣe orí rẹ̀ ọba ṣe yóò mọ ọ̀tá yóò mọ rẹ̀ Olódùmarè ọba ṣe. ẹ̀yin èèyàn mi kò ní jùbà kì í dùn kó pọ̀ ṣókí báyìí ní ọbẹ̀ oge bá mi ò ń tọrọ nǹkan kan lọ́wọ́ yín torí mo fẹ́ fi sínú fídíò yìí ẹ jọ àwọn tí mo rí tẹ́ kọ́ rẹpẹtẹ wọn ẹ sọ fún mi eléyìí nǹkan báyìí la fẹ́ máa fi ṣe eléyìí bí ìṣẹ́jú méjì péré mo fẹ́ káyé mọ bàbá ṣe mọ̀ pé ìwé kọ́ lọ́gbẹ̀yìn débi tẹ́ wà yìí ṣe pé ọgbọ́n náà ti Yorùbá ni lọ́sọ yìí di tẹ́ ẹ̀dá lé ní mo fẹ́ káwọn èèyàn ó tiẹ̀ mọ̀ pé kì í ṣe ìwé nìkan ló lè kà tó o fi lè jẹ́ èèyàn iṣẹ́ ìjọba nìkan kọ́ ló lè ṣe tó o fi lè jẹ́ èèyàn kọ́lọ́run mọ́ ti bá mi yọ wọn kúrò ń bẹ báyìí kọ́lọ́run bá mi dúró tì wọ́n gan ok ká tó lọ bá mi àwọn ọmọ yín tí wọ́n máa ń tọ́jú mi tí ẹ̀ máa ń ṣàdúrà fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń máa ń tọ́jú Sokoti TV yẹn àtàwọn
tí wọ́n fẹ́ ṣe náà tọ́lọ́run tí ì fún lágbára ẹ bá máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ kábùrú ọmọ ṣẹlẹ̀ sí wọn. àdúpẹ́ gbogbo yín nílé lóko lódò lẹ́yìn odi ibikíbi tẹ́ ẹ bá wà ìre tá à ń sú lónìí atẹ́gùn kì í fẹ́ kó mọ́ kangi atẹ́gùn rẹ̀ yóò kàn yín lára. àṣẹ o àṣẹ o àṣẹ o. ẹ̀ní ti lérò kúrò dé àṣẹ o àṣẹ o. ẹ̀ní tòde rùkú wọlé àṣẹ o àṣẹ o. ìkùnà tó burú òní kò yín àṣẹ o àṣẹ o. gbangba òde òní gbá yín àṣẹ lójú o àṣẹ o. ẹ rówó dì àṣẹ o. ẹ rówó kójọ àṣẹ o. ilé ń bọ̀ yìí bọ̀ sí àṣẹ o. ọmọ inú odi ìkú sẹ́yìn odi àṣẹ o àṣẹ o. ẹ délé láyọ̀ àṣẹ o àṣẹ o. yọ̀sẹ̀ bẹ́ẹ̀ o àṣẹ o. lùgbọ̀n yọba fàṣẹ àṣẹ sí. o ẹ ṣé o ẹ ṣé o. bá mi ẹ má ti jẹun lọ bẹ̀ yẹn bá mi kí ni ẹ fẹ́ máa fi léyìí sí kí lè léyìí kí ni ilé. ṣẹ́rí lè yàrá àkọ́kọ́ yìí ibẹ̀ la gbé ifá tó tẹ̀ ìlú Òṣogbo. ifá tó tẹ̀ ìlú Òṣogbo. ìdí yàrá tó wà ní. ok. gbogbo àwọn awo lọ́dọọdún àti àtaọ́já ibẹ̀ wọn wá máa bọ́ níbẹ̀ ni. àwọn kábíyèsí ibẹ̀ ni wọ́n ti máa bọ́. bẹ́ẹ̀ ni yàrá kejì ilé ọlọ́fin oòdù àti egúngún àwọn ló ní yàrá hàn. bámi bámi palace eléyìí ṣe ẹkọ fún queen England ni àbí torí kò fẹ́ yé mi bámi. Yorùbá ilẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ pé nǹkan Yorùbá ni máa kó sí ẹgbẹ̀gbẹ́ káàkiri. bámi kí lè rò débi gbogbo orú àwọn iná ńláńlá àti ìgbàlódé yìí bámi. a mú pọ̀ mọ́ra wọn náà ni àṣà lè mọ́ tanná iná náà láfi. máa sábà wà ní wa ó ga o bámi ẹ dákun bámi ẹ má bínú o ẹ má bínú pé mò ń torí nǹkan yẹn ó ń dẹ́rù bà mí bákan bákan ni. àbó rí àwọn arópòdògiri tí bámi kí ni kíní ìkílà fẹ́ máa lò fún. ilé ìgbàlejò wà ń bí. ok ilé ìgbàlejò wà ń bí. ṣe rí àwọn àlejò tó máa ń wá látòkèèrè. láti ìlú òyìnbó. láti ìlú òyìnbó. ibi tí wọ́n máa dé sí. tán bá wá ṣòro tán bá wá tẹ̀fá wọ́n ní ibi tí ó rọ̀ wọ́n lọ́rùn. tí ó bẹ́tà hòtẹ́ẹ̀lì gan. bẹ́ẹ̀ni a ní ilé ìgbàlejò wọn a sì ní ilé ìdáfá ibi táwọn lọ́balọ́ba tán bá wá táwọn bá ń sọdún tí wọ́n ti lè wá ilé ijó ilé ibi tá a bá fẹ́ ayẹyẹ ìlù ìfọn ibi táwọn. ẹ dákun bá ń gbé kinní síbi tí bàbá pè ní ilé ijó yẹn gbogbo bẹ yẹn ilé ijó ni gbogbo bẹ yẹn dákun tẹ̀lé wa jẹ́mi bàbá jẹ́mi àti bàbá tún bàbá mi ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin èèyàn bàbá so ilé ijó yẹn ara ilé ijó yẹn náà ní gbogbo ilé. ó ní gbogbo ilé so bàbá ń sọdún ni tá à ń ṣe kan ibi tá a ti ìtẹun fẹ́ fi. bàbá họ́ọ̀lù lélẹ́yìí. ibẹ̀ ni a ti ń gbàlejò àjò ni àálù ni àbáṣà fi hàn móhùnmáwòrán documentary láti máa fi hàn àbá ń ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn tá máa ṣe àpẹẹrẹ ń tá à ń sọ fún wọn tí ó máa gbé jáde ibi tá a bá ń sọ̀rọ̀ nípa odò yóò hàn tá a bá ń sọ̀rọ̀ nípa òkè tí ibi tá a ti máa ṣe fún wọn ni àwọn àkó àwọn àga síbi táwọn èèyàn mọ̀. ẹ má bínú bá mi torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mò ń dá yín láàmú o. kí la tún fẹ́ fi léyìí sí bàbá. ìborí kíní ibi tá a máa gbé mọ́tò sí tí ó borí ẹ̀. fún ká ok ti ká. lágàǹgà tí ó borí ẹ̀ tí ó dà borí ẹ̀. ok wo dákun wo gbé kíní yẹn dé ìsàlẹ̀ lọ́nà pátápátá jẹ́ káwọn èèyàn orí. bámi Ọlọ́run á jẹ́ kí ẹ̀mí yín lò ó ẹ wò mo kéré lẹ́nu tó lè ṣàdúrà fún yín o
ṣùgbọ́n kọ́lọ́run Lédùmarè kó gba ẹnu mi ṣàṣẹ bá mi ní wá yín tí o Ọlọ́run ní tí mú yín lọ báyìí o tọ́ wa dá lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ fọwọ́ pawú fèrègì jòbì pẹ̀lú ògbó Ọlọ́run bí ó ṣe inú bá mi ojú òní tì yín o sì kú àdúró tì mí gbogbo bàbá kú àdúró tì mí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wá wo nǹkan wá wo ilé yìí lọ́kọ̀ ká wá wo ilé látọ̀kan torí sọ̀rọ̀ pé kò sí lára wo ilé tó dá dúró yẹn náà bá mi o ilé tó wà lẹ́yìn èyí tẹ́ júwe fún wa yẹn tó jẹ́ white tó wà lókè yẹn ilé. èmi ni mò ń gbé bẹ́ẹ̀ ibi tí mò ń gbé nù. ibi tí bàbá ń gbé gangan lélẹ̀ òkè tòkè yìí. ibi tí mò ń gbé nù. tó àdúpẹ́ Ọlọ́run ẹ ṣé ò bá mi mo dúpẹ́ o ẹ ṣé gan kàn ẹ lè báwọn èèyàn sọ̀rọ̀ díẹ̀ níbí lórí kámẹ́rà níyà bàbá. àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè tí kì bá ṣe pé Ṣokotí náà tó wà ní àti ṣiṣẹ́ ojú wọ̀ràn gbogbo ayé lágbára Ọlọ́run tó bá di ọjọ́ ìbí mi nínú oṣù July a ṣe. bá mi ọjọ́ kèlò. ọjọ́ 25. 25 July. bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run a wà gbé sí ìta gbangba fún gbogbo ayé. inú mi ti ẹ̀dùn mi ti ẹ̀kọ́ wàá sọ̀rọ̀ débẹ̀ yẹn inú mi dùn bí ọba ṣe sọ yẹn gbogbo òwò tó jẹ́ ọmọ bàbá ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí bàbá ti dá sọ̀rọ̀ tiẹ̀ náà ni this is the time tí dá sọ̀rọ̀ bàbá bàbá ò ní kì í ṣe jẹ́ mọ̀ pé tí wọ́n kó kalẹ̀ kéde pé wọ́n ní ẹ máa mú wá ṣùgbọ́n wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn bímọ. ìwọ tó jẹ́ pé òkè bá mi gbogbo mọ̀lúù tá a fẹ́ lò èmi ni mo fẹ́ rà o ṣe bí owó bàbá ò fi gbọ́wọ́ wọn náà ni òkè eléré èmi ni mo fẹ́ gbogbo ẹ̀ náà ni o ẹ má jẹ́ ká dáadáa bàbá yìí nìkan irú ọlá bẹ́ẹ̀ kò ní wọ́n nínú àti nínú pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀yin èèyàn mi kò ní jù báyìí lọ ẹ mọ̀ pé gbogbo ìgbà ni mo lè wá sọ̀rọ̀ bàbá anytime mo sọ fún yín pé alẹ́ àná ni mo pe bàbá alẹ́ àná bàbá mo ń bọ̀ lọ́la o òfin wa bá ti débi ti pẹ́ bí ọba ṣe mọ́tò mi tó yọnu lójú ọ̀nà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a sì débi láyọ̀ náà a sì bá bàbá wa ní ayọ̀ àti àlàáfíà so ẹ̀yin èèyàn mi gbogbo wọn tó bá fẹ́ pè wọ́n ní nǹkan kan tó fẹ́ bí wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti orí program mi ti pe bàbá wọn dẹ̀ pè mí tán dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán Ṣokotí àwọn dúpẹ́ o so ìwọ náà Ọlọ́run lè interview tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ní ìmọ̀ ta lọ́lọ́run fẹ́ lò fún ó lè jẹ́ ẹnìkan ló wà nínú ìgbèkùn àìsàn tọ́lọ́run ó dẹ̀ ti ọwọ́ bàbá mi tú sílẹ̀ bóyá ní interview ní ìfi ń wáyé bí ó sì rí níbikíbi nìyẹn so ẹ̀yin èèyàn kò ní jù báyìí lọ mo dúpẹ́ lọ́wọ́ yín bí ó ní tí yín Ọlọ́run á bá mi fẹ́yìn náà ní ẹ̀mí gígùn ibi ni a máa mú ìparí ètò yìí wá mo kí gbogbo wa wípé ojú ò fẹ́ la kú.